ظن إن بعد ظن حسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا يحب أحدكم أن يقول لحم أخي ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àfa karama yóò sinmi ọ̀gá lẹ́nu kí àmọ́ kí á kúrò àmì nǹkan ọmọ wọn wá pé ìtayà. يا أيها الذين آمنوا gbogbo ẹni tí ó bá sórí rẹ̀ kó ní náà. يا أيها الذين آمنوا wọn wò ó òjijì ni ó kà wọ́n náà kélébé. يا أيها الذين آمنوا ẹ mọ ọmọ tó ga fi jù yín lọ díẹ̀díẹ̀ yín ajánẹ́sí àgbà. اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم. يا أيها الذين آمنوا irun tẹ́ ń kí yẹn ó da àwẹ̀ tẹ́ ń gbà yẹn da àsàlátù yẹn da amóríbù kan bẹ tó lè dànù. يا أيها الذين آمنوا iṣẹ́ kan bẹ tẹ́ ẹ bá ṣe yóò ba irun jẹ́ yóò ba àwẹ̀ jẹ́ yóò ba sẹ́ẹ̀rẹ̀ jẹ́. àwọn sẹ́ẹ̀rẹ̀ tó mẹ́ta àwọn ìyọ̀kọ́lá fẹ́ sọ mbẹ́. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن. ọlọ́run ní ẹ̀yin mùmínì ẹ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àbá dídá ká máa dábàá sí ẹ̀dá ẹgbẹ́ wa. mo rò pé òun ni kó máa dábàá sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀. اجتنبوا كثيرا من الظن. ọlọ́run ní aburú ni èyí. ìyá sukura ni òun yóò ṣe Allah tọ́sí tàmọ́bẹ̀. àbádídá kọ́ máa lérò sí yàn. ọlọ́run lórí ikú ni ẹ jìnnà sí ẹ má débẹ̀. إن بعد الظن إثم. ẹ máa dábàá sí yàn. kí apá kan àbádídá yẹn إثم. ẹ̀ṣẹ̀ ńláńlá ni. إن بعد الظن إثم. ẹ máa dábàá. lágbájá ń fẹ́ lágbájá ni. ẹ wo bá ṣe máa ń wúra wọn. إن بعد الظن إثم. ẹ máa para mọ́ àwọn ni wọ́n jì. إن بعد الظن إثم. ọlọ́run ní kéèyàn ò máa dábàá sí ni ẹ̀ṣẹ̀ ni tó sì kà mọ́ bẹ́ẹ̀ tí ò sojú rẹ̀. ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. تجسسوا
ẹ má wádìí ara yín. Wàlá tajassasu. Ẹ má tọpinpin ara yín. Wàlá tajassasu. Ẹ báyà ìkàlẹ̀. Kò bá o kàkẹ́ wádìí ẹ̀ náà. Ó fẹ́ wádìí ẹ̀ náà ni. Àṣírí wo ni lò ó? Ó fẹ́ mọ̀ ọ́n. Níbo ni ti ń rówó ti ń bẹ̀? Ó ní ti ń rí i. Ọjà wo ni ń tà ti pọ̀ tí? Wàlá tajassasu. Ọlọ́run ni ẹ má wádìí ara yín, ẹ má lépa ara yín kí orí ibú ni. Orí ibú ni bí ẹ bá ti wádìí ara rẹ̀. Wàlá yaghtab ba'dukum ba'dan. Ọlọ́run ni ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn. Ẹ múra yín méjì mẹ́ta kẹ́ wọ́n wá rojú ọ ẹ kú ọ̀làṣà látùtà ẹ tún rojọ́ yẹn. Wàlá yaghtab ba'dukum ba'dan. Àwọn àgbẹ̀ yẹn kan wọ̀ nù àwọn ìtàlá kiri lára ẹ tún wá rojọ́ rẹ̀ lẹ́yìn. Wàlá yaghtab ba'dukum ba'dan. Mo ti wo lọ sẹ́lẹ̀ kùlé o ti lọ mú tiẹ̀ ń bẹ̀. Wàlá yaghtab ba'dukum ba'dan. Ọ̀rẹ́ yín ní tẹ́ bá fẹ́ ṣe dáadáa ẹ wá pè mí ìgbà tẹ́ ẹ lọ kùlé lẹ́ẹ̀kan ẹ ti mú wa. Ọlọ́run láwọn ọ̀rọ̀ bú ọ̀rọ̀ ẹ̀yìn ẹ má máa sọ mọ́kò dábẹ́. Ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh. Ọlọ́run ní ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh. Kẹ̀sì pa ọmọ ìyá yín. Ọ̀hùnmọ́lọ́hù. Kó jẹ́ pé ikú rẹ̀ ó wà látọwọ́ rẹ̀ kọ́ máa pa tẹ́kọ̀ọ́ tó máa wá gé kọ́ máa jẹ́. Maytan fakarihtumuh. Ta ló lè ṣe bẹ́ẹ̀ lóyún? Tẹ́ ọmọ ìyá kan tẹ́ ọjọ́ bí inú kan. Bẹ́ẹ̀ bá wá pa tẹ́ ẹ máa wá jẹ́. Fakarihtumuh. Ọlọ́run tó bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀. Wattaqu. Ẹni tí wọ́n ti wọ́n sọ̀rọ̀ yẹn lẹ́yìn ètò ìjẹun ọmọ ìyá kejì. Ẹni bá ti rojọ́ yẹ̀kẹ́ lẹ́yìn ìtì ń jẹ ẹran ọmọ làkejì rẹ̀. Wattaqullaha. Ọlọ́run ni ẹ bẹ̀rù mi ẹ báyẹ̀ mi ọlọ́run. Inna Allaha tawwabur rahim. Ọlọ́run lọ́ba tí sì gbà ẹ bá ti lẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ẹ wọ́n ní Muhammad sallallahu alaihi wasallam. Ẹ bá ti lẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run máa foríjì. Ẹ yá dáhùn ní ọba díẹ̀. Al-ghibatu. Ọ̀rọ̀ ẹ̀yìn ní sísọ. Al-ghibatu. Ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn orí ibú ńláńlá mọ̀. Orí ibú ló gbẹ̀yìn. Bọ́bọ̀. Al-ghibatu fil islami muharramatun. A máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Kéèyàn sì máa lóun kírun. Kó sì máa lóun lọ mọ́sálásí. Kó sì máa lóun gbọ́ wàásí. Ìmọ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Fil islami muharramatun. Gbogbo ẹbí máa ti sọ̀rọ̀ ẹ lẹ́yìn ó ti lùgbàdì Ọlọ́run. Ó ti lùgbàdì ayé. Èèwọ̀ ni nínú Ìsìlámù ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn. Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. Wa minal kaba'ir. Àlejò fẹ́ bẹ́ẹ̀. Ìsìlámù fẹ́ bẹ́ẹ̀. Kájọ ọmọ kírun ká tún mọ sọ̀rọ̀ ara lẹ́yìn. Kájọ ọmọ wá sọ̀rọ̀ ká tún mọ sọ̀rọ̀ ara lẹ́yìn. Èèwọ̀ ni nínú Ìsìlámù bẹ́ẹ̀. Wa minal kaba'iri allati la yaghfiru Allahu li sahibiha. Ẹ̀ṣẹ̀ ńláńlá t'Olúwa kì í forí jì ni. Ẹ̀ṣẹ̀ tó tóbi ni kí èèyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Inú ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ yẹn forí jẹ ẹni tí máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. La ilaha illallah. Ẹni tí ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn inú ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ́wọ́ yẹn fẹ́ forí jẹ ẹ̀dá tí máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀dá tí bá ń ṣe bẹ́ẹ̀ ni. Illa man taba minha. Àfi tó bá túbá yẹyẹ àforíjì yàtọ̀ sí tútúbá. Àforíjì yàtọ̀ sí tútúbá o. Aṣọ ìfúnla alá ẹ̀ tọrọ àforíjì. Ó ń tọrọ àforíjì nù. Àmọ́ tútúbá ni pé báyìí ìtúnṣe báyìí. Ìtúnṣe tí mo ṣe tí mo ń tọrọ àforíjì lélẹ́rìí ìtúnṣe mọ́. Àfẹ́ni tó bá túbá yẹyẹ tó ló wọ̀n ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní sọ̀rọ̀ yẹn lẹ́yìn Wọ́n ní sọ̀rọ̀ yẹn lẹ́yìn mọ́. Wa ma dun bari'a min al-ghibati.
àbá wa ń bi owó àti ṣé òtí sọ̀rọ̀ àtẹ̀ntì ń bọ̀ pé talẹ̀ tó wá bọ́ máa àdán níbi ká má sọ̀rọ̀ yẹn lẹ́yìn. níbi ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn talẹ̀ tó bọ́ ń bẹ̀. èmi náà bọ́ ń bẹ̀. ìwọ náà bọ́ ń bẹ̀. ìwọ náà bọ́ ń bẹ̀ o. bá a ṣe wá bọ́ ń bẹ̀ òun ọlọ́mọdé orí kú ó ṣe wá wà rí. orí kú ó ṣe wá. sàmìjà mọ́ àmì kò sẹ́ni tó bọ́ ń bẹ̀. sí o. yà sàbúnà àyínà tó ẹ̀. gbogbo wa la máa ń yọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ a máa ń yọ̀ inú wa máa ń dùn. tá a bá ti ń sọ. àwọn ẹ̀rẹ́ rẹ̀ bí ẹ bá tó ń bọ̀ ẹlẹ́sìn ní fọmọ́ tó ń bọ̀. yóò ti wá yín gẹ̀lẹ́. ìyá sùkúrẹ́ mọ̀ mọ́ ẹ kú múra náà lẹ́yìn ìgbà tó ti yẹ̀yẹ́. yà sàbúnà àyínà tó ẹ̀. inú wa máa dùn. bàbá sọ̀rọ̀ yẹn lẹ́yìn ara wa máa yá. وهي عند الله عظيمة. orí ibú ńlá ni lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni. kéèyàn sọ̀rọ̀ yẹn lẹ́yìn. wọ́n ti bẹ́ẹ̀ rún eléyìí pa. tí o sojú rẹ̀ sí wọn ló rún àbò ráyàn lọ. tó sojú rẹ̀. ojú ìyá yìí ti wá ilé. وهي عند الله عظيمة. ẹ wá ní kí ló dé lọ́dọ̀ pípò yìí ló pọ̀. ọmọ bẹ́ẹ̀ ebi ló pa ìyàwó yà. ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ ni o. aburú ni. ìyàwó yà jí. ẹni yóò mọ̀ ẹ̀wí ṣe eré. orin dáadáa bí ti tẹ́lẹ̀ mọ́. ìṣeranu ni. ìṣeranu ni. وهي عند الله عظيمة. ẹ̀ṣẹ̀ orí ibú ńlá ni kéèyàn máa dábàá ọ̀rọ̀ tí ò dá sí. tí o sojú rẹ̀. ọ̀rọ̀ ẹ̀yìn. سئل النبي صلى الله عليه وسلم عن الغيبة. àwọn kan lọ́dọ̀ bá dáwọ́ Muhammad. pé kí ló ń pè lọ́rọ̀ ẹ̀yìn bó ló ti lágbára tó. bó ló ti lágbára tó. bẹ́ẹ̀ tó lé tó bá wọn. فقال ó ń ṣe ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ذكرك أخاك بما يكره. ذكرك أخاك بما يكره. ẹ̀yọ̀ bọ́ Ànábì Muhammad. Ànábì ní dẹ́wọ́ bẹ̀rẹ̀ yìí. ذكرك أخاك بما يكره. ọ̀rọ̀ ọmọlàkejì yín. kẹ́sì mọ̀ pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí inú rẹ̀ ò ní dùn sí. ọ̀rọ̀ ọmọlàkejì lẹ́wọ́ sọ yìí. dìkìrúkà. أخاك بما يكره. ìmọ̀ sọ̀rọ̀ ọmọlàkejì tó sì ṣe pé ọmọlàkejì ò ní gbọ́ pé ń sọ̀rọ̀ òun kí ló ń dùn. قيل أفرأيت إن كان في أخي ما أقول. àwọn sábẹ́ wa sọ wà ní Muhammad. tó bá tiẹ̀ wá ṣe pé a bá ń sọ̀rọ̀ ọmọlàkejì wa tá a sì mọ̀ pé n ti ń ṣeun ń ṣe lóòótọ́ ni ẹni tá a mọ̀ pé ń jalè sẹ́ tí ń jalè. tá a mọ̀ pé ń ṣe ṣìnà ń ṣe ṣìnà. àwa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àwa ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. àwọn sábẹ́ bíi Ànábì pé tó bá yẹ pọ̀rọ̀ rẹ̀ tá à ń sọ yẹn tó bá jẹ́ pé n ti ń ṣe ní ńkọ́. pẹ̀lú gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí ń ṣe yìí tó bá ṣe pé n ti ń ṣe táwọn ń sọ yìí tó bá yẹ pé ń ṣe lóòótọ́ ní kọ́. قال صلى الله عليه وسلم إن كان فيما تقول فقد اختبته. fakọ̀ ní igi تبته. nítorí wàá fi lè mú yín tẹ́ ẹ bá ti lè sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tẹ́ ẹ jọ pé lọ́bi tẹ́ ẹ ti fẹ́ sọ̀hún ẹ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nù. ẹ ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nu ẹ ti ṣàbùrú lẹ́yìn rẹ̀ nu ẹ pé lójú rẹ̀ ń kẹ́ sọ jalè fún. ìyẹn ò kàn yín ń dọ́kọ̀ ìyẹn ò kàn yín bóyá kẹ́ ẹ pé lọ́bi ẹ ti lọ sọ̀rọ̀ rẹ̀ ni. nítorí wàá mú yín tẹ́ ẹ mọ̀ pé ń ṣàbùrú tẹ́ wá tún wá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ Ànábì lẹ sọ lẹ́yìn náà ẹ ṣàbùrú nù. وإن لم يكن فيه فقد بوته. àwọn òyìn sí wàá bá kàrà màsí máa ń wò ó wọ́n lọ tírí náà máa ń wò. وإن لم يكن فيه فقد بوته. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì níbẹ̀ bá wá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó wá jẹ́ pé ń tẹ sọ yẹn kò ṣe bẹ́ẹ̀. فقد بوته. Ànábì lẹ ti dáadáa parọ́ mọ́ ẹ sì jìyà. ẹ jìyà lọ́dẹ pamọ́ ni o. ọ̀rọ̀ yìí ò yí ọ tó. Kò yí ọ tó. ẹni tá a mọ̀ pé ṣaburú tá a mọ̀ mọ̀. ẹni tá a mọ̀ pé ṣaburú tá a mọ̀ mọ̀. àwa lọ lè sọ lẹ́yìn. àwa lọ lè kóra wa jọ mẹ́ta mẹ́rin àwa ń sọ lẹ́yìn. Ànábì ilé aburú lẹ ṣe fún. aburú lè ṣe ìwò.
èyí tó dá mẹ́ ni pé lágbájá ká lọ abẹ́ lọ lè sọ̀rọ̀ rẹ. lágbájá ká lọ abẹ́ lọ lè sọ̀rọ̀ rẹ abẹ́ lọ yanjú ọ̀rọ̀ rẹ. ṣé o pé inú rẹ̀ ó dùn. inú rẹ̀ ó dùn. alájà ọ̀rọ̀ mi lọ fẹ́ lọ sọ. ọ̀rọ̀ sinẹ́tẹ̀ ń ṣe la fẹ́ lọ sọ. ọ̀rọ̀ sinẹ́tẹ̀ ń ṣe la fẹ́ lọ sọ. lọ́dọ̀ alájí yóò bá ní fọ́ etí rẹ̀. ẹ ti mọ̀ pé ń ṣàbúrú. ẹ ti mọ̀ pé ń ṣàbúrú. Ànábì ní tòun ti bẹ́ẹ̀ ṣe mọ̀ ní ẹ má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. ẹ má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ mú lọ ní pàfẹ́ lọ sọ̀rọ̀ rẹ̀ lónìí. bẹ́ẹ̀ bá wá fẹ́ sọ ẹ pé lọ́bẹ̀. ẹ pé lọ́bẹ̀ pé lọ́wọ́. ibi tá ń lọ yìí. ibi tá ń lọ yìí. ọ̀rọ̀ olè tó ń jà láfẹ́ lọ lé. ọ̀rọ̀ olè tó ń jà láfẹ́ lọ sọ. lọ́dọ̀ alájí. lọ́dọ̀ alájí. lọ́dọ̀ séwù. lọ́dọ̀ séwù. yóò wá ti fi ṣépè fún ọ. yóò dùgbẹ́ ni. Ànábì ní ẹ̀yọ̀ bá ná Muhammad. Ànábì ní bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ náà. tó wá jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kì í ṣe tiẹ̀. ọ̀gá ní kúkú dà o. ẹ mà dára o. ẹ dára o. ẹ mà ṣàgbákò. ẹ ṣàgbákò. ẹ mà jẹ gbèsè aburú. wọ́n jẹ gbèsè aburú o. ọ̀rọ̀ lọ́rọ̀ tó sọ tí èsè tiẹ̀. ọ̀rọ̀ lọ́rọ̀ tó sọ tí ò rí bẹ́ẹ̀. tí èsè pé ń wùwà bẹ́ẹ̀. tí èsè pé ń wùwà bẹ́ẹ̀. Ànábì lẹ dá àdàpàrọ̀ mọ́ ẹ sórí ibú ẹ tó bá ṣe bẹ́ẹ̀. ẹ sórí ibú nù ni ẹ tó bá ti ṣe bẹ́ẹ̀ o. قال النبي صلى الله عليه وسلم ẹ̀yọ̀ bá Ànábì dáadáa. ṣé ọlọ́run Ànábì wa Muhammad. لما أرج بي إلى السماء Ànábì nígbà tí wọ́n mú mẹ́rin àjò. إلى السماء nígbà tí mo fẹ́ lọ lè rí ọba mi tí wọ́n ń pè ní Allah. nígbà tí mo rìnrìn àjò bẹ́ẹ̀. مررت بقوم Ànábì ni mo kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀jọ́ kan àwọn èèyàn kan mo kọjá lára wọn. ó kọjá lára wọn. أصفار من نحاس èékánná tí ń bẹ lára tiwọn ó dà gẹ́gẹ́ bí irin ni èékánná wọn gùn bí irin. àwọn tí Ànábì ní àwọn tó ń rí yìí èékánná wọn dà gẹ́gẹ́ bí irin. ó wá mú. ó wá mú. يخمشون وجوههم وصدورهم bí èékánná wọn ṣe gùn bí irin yẹn. يخمشون وجوههم àwọn fi ń gúnra wọn lójú. wọ́n fi ń gúnra wọn lójú. ẹ̀jẹ̀ wọn ń jáde mọ́. ẹ̀jẹ̀ ń jáde ń bẹ̀. àwọn náà ń fi èékánná gúnra wọn lójú. èékánná ara wọn náà ni wọ́n fi ń gúnra wọn wọ́n lójú. fi ń gúnra wọn gbáyà. wọ́n tún fi ń gúnra wọn gbáyà. ẹnìkan ò sì sọ fún wọn kótó. ẹnìkan ò sọ fún wọn gbọ́tò ẹnìkan ò dá wọn lẹ́kẹ́ bẹ́ẹ̀. قلت من هؤلاء لما يخمشون وجوههم وصدورهم Ànábì láwọn tí mo rí yìí. àwọn tí mo rí yìí èékánná wọn tó gùn yẹn. èékánná wọn tó gùn tó dàbí irin yìí wọ́n fi ń gúnra wọn lójú. wọ́n fi ń gúnra wọn lójú o wọ́n tún fi ń gúnra wọn láyà. wọ́n fi ń gúnra wọn gbáyà ẹ̀jẹ̀ wọn ń tú. ẹ̀jẹ̀ wọn ń tú kúkú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń túkú. ẹ̀jẹ̀ ń tú kúkú. قلت من هؤلاء يا جبريل ayọ̀bọ Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Ànábì ni mo wá bí màláíkà قلت Jibrila. من هؤلاء يا جبريل àwọn wo làwọn tó ń ṣera wọn léṣe yìí. àwọn wo làwọn tó ń ṣera wọn léṣe yìí. قال àwọn wo ni wọ́n fi جبريل èékánná gúnra wọn lójú. àwọn wo ni wọ́n fi àti gbáyà èékánná gúnra wọn lójú àti gbáyà yìí o. yìí. àwọn wo leléyìí o. àwọn wo rèé o. ìwọ màláíkà Jibrila. فقال جبريل Jibrilu wọn sọ fún Ànábì wípé. هؤلاء الذين يأكلون لحومنا àwọn tó rí tán ṣeun. àwọn tó rí tí wọ́n fi èékánná gúnra wọn lójú àti nígbàyà. bí wọ́n ti ṣe tọ́jú ọ̀dájú òfin dẹnu. bí wọ́n ti ṣe tí ọdún ìdájọ́ fi dẹnu ni. iṣẹ́ táwọn ó máa ṣe nù. iṣẹ́ tí wọ́n máa ṣe nù ni. يأكلون àwọn yìí- لحوم الناس àwọn làwọn tán ń sọ̀rọ̀ ẹni láì dá lẹ́yìn. àwọn tẹ́ rí ti wà nábì àwọn tó rí ìlà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ìdálá ìdálẹ́yìn. tán ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀. àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ àwọn tí wọ́n jọ rẹ́rìn síra wọn. tí wọ́n jọ rẹ́rìn síra wọn tí wọ́n jọ máa kírun. tí wọ́n jọ máa kírun wọ́n jọ máa ṣe wáàsí. wọ́n jọ máa ṣe wáàsí wọ́n jọ máa lu àsàlátù. àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn bọ́rọ̀ wọn ti rí nù. bọ́rọ̀ wọn ti rí nu ni. àwọn lórí. àwọn lórí ohun tí wọ́n fi èékánná gúnra wọn lójú àti nígbàyà. ويكون في أعراضهم àwọn tí wọ́n ń ba ìjọ́mọlúàbí àwọn èèyàn jẹ́ lórí yẹn. àdáparọ́. àdáparọ́ kí ẹ dédé máa sọ̀rọ̀ bú. kéèyàn dédé máa sọ̀rọ̀ ọbú kó máa gbaṣọ yìí lára yàn. wọ́n ti fún ní nǹkan jẹ. wọ́n ti fún ní nǹkan jẹ. wọ́n ti dé mọ́lẹ̀. wọ́n ti dè é mọ́lẹ̀. wọ́n ti ba yí ẹ̀ jẹ́. wọ́n ti ba yé ẹ̀ jẹ́. tí ò sojú ní rẹ̀. tí ò sojú rẹ̀. tọ́mọ̀ ń pa rẹ̀. tọ́ọ̀mù ń parẹ́.
àwọn ìbọmọlúwàbí èèyàn jẹ́ náà ń pè bẹ́ẹ̀. ìbọmọlúwàbí èèyàn jẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ànábì Muhammad. Bínú ànábì tí ń bàjẹ́. bínú ànábì tí ń bàjẹ́. Màláíkà ní kí ni ń bọ̀ ọ́nú kí jẹ́. ni bọ̀ ọ́nú jẹ́. báwo ti máa ṣe dálì kí á mọ̀ lọ́wọ́. báwo ti máa ṣe tí wọ́n máa fi èékánná ara wọn gúnra wọn lójú àtàyè nígbà ìyanu ni. wálímù gìtáàbù. gbogbo sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ọ̀yá. yùsálìlù lọ́wọ́ ríjìlá o. ọlọ́ọ̀la àná Muhammad. ànábì wa Muhammad. yòókù ànábì Muhammad dáadáa. gbogbo ẹni tí máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. gbogbo ẹni tí bá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. ṣe bí ẹsẹ̀ ni máa fi rìn lọ bí ọ̀rọ̀. ṣebí ẹsẹ̀ ni máa fi rìn lọ bí ọ̀rọ̀ ọlọ́rọ̀. á padà rọ lẹ́sẹ̀ ní. á padà rọ lẹ́sẹ̀ gbẹ̀yìn náà ni kò ní dìde mọ́ o. kò ní padà lé gbé ẹsẹ̀. kò ní padà lé gbé ẹsẹ̀ mọ́. wáyé sáànà o. á padà lọ ahọ́n. á padà lọ ahọ́n rẹ̀. gbogbo wọn tó máa ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn. gbogbo wọn tí wọ́n máa ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn. ẹsẹ̀ rẹ̀ ò ní padà rìn mọ́. ẹsẹ̀ rẹ̀ ò ní padà rìn mọ́. ẹ̀mí rẹ̀ ò sì ní tì bọ́. ẹ̀mí rẹ̀ ò sì ní tì bọ́ ahọ́n rẹ̀ ó tún wá lọ. ahọ́n rẹ̀ ò ní padà sọ̀rọ̀ mọ́. ahọ́n rẹ̀ ò tún ní padà sọ̀rọ̀ mọ́ o. ẹ̀mí rẹ̀ ò ní sì tì bọ́. ẹ̀mí rẹ̀ ò ní tì bọ́. gbogbo sọ̀rọ̀ ẹni gbogbo sọ̀rọ̀ ẹni lẹ́yìn. kọ́bùlà lè kúrò jìnnìlá ní tí jáde láyé tí àdánwò méjì yóò sí ọ. ó ní tí jáde láyé tẹsẹ̀ rẹ̀ ó ti họ àwọn ọ̀rẹ́ ni ó ti lọ. ẹsẹ̀ rẹ̀ yóò rọ. ẹsẹ̀ rẹ̀ yóò rọ. ẹsẹ̀ rẹ̀ yóò rọ. ahọ́n rẹ̀ yóò lọ. kò wá ní tí jáde kò láyé. wá ní tí jáde láyé o. ìtọ́lọ́wọ́ ó ṣe fún un. ìtọ́lọ́wọ́ ó ṣe fún un. Nuwiya anamuratan kanati mugita bata. lọ́gà yóò wá ràn lọ́wọ́ mẹ́rin kọ́lé ọdún tí kò tí ì mara. anna ìmọ̀ra àtàn. Nuwiya anna imuratan anamuratan kanati mugita bata. wọ́n á fẹ́ pàtó arábìnrin kan afẹ́sẹ̀ àdúrà nù. abẹ́sẹ̀ àdúrà ni ó ní ìwọ náà máa tẹ́wọ́ rẹ máa dà ní. arábìnrin kan bẹ sọ̀rọ̀ ẹni lẹ́yìn ni. a bá sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn. ṣèdí dátà lìjì bá ti wà nàmí mẹ́tì. ó mú un níṣẹ́ ni. kò sí gbogbo tí máa ṣe láyé bí ò bá ti rọ́rọ̀ yẹn sọ lójúmọ́ ara rẹ̀ yá. wà nàmí mẹ́tì. a sì tún máa sọ fọ́fọ́. wàkánná ti túkù fi tìlíkàlẹ̀ àádọ́ta. ìṣesí tí wọ́n ń ṣe yìí ìmọ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn yìí ó wá pa ìṣesí yẹn mọ́ ẹ̀dá kan ò mọ̀ mọ́. ẹ̀dá kan ò mọ̀ mọ́. àwọn èèyàn ọmọ fojú ẹni rẹ wò. ọmọ fojú ẹni rẹ wò. ó pa burú yẹn ó pamọ́. ó pamọ́ o. ní ká mọ́ bí títí ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn. ní ká mọ́ bí títí ń sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa. wọ́n tó ìbá sọ̀rọ̀ yẹn lẹ́yìn wọ́n náà náwó rẹ sókè gbọ́ yìí sọ̀rọ̀ yẹn lẹ́yìn. bẹ́ẹ̀ ò kí ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. ọmọ kábọ́lẹ̀. kábọ́lẹ̀. wàkánná ti túkù fi tìlíkàlẹ̀ àádọ́ta. àbọ̀ òkúgbé àfáàdì wọ́n lọ́wọ́. wàkánná ti túkù fi tìlíkàlẹ̀ àádọ́ta. ìjọ ní ìdájọ́ sọ́kọ́. ìjọ ní ìdájọ́ sọ́kọ́. wàkánná ti túkù fi tìlíkàlẹ̀ àádọ́ta. àmàjọ sọ̀kan jò ní. ìṣesí yìí arábìnrin yìí wá pa ìṣesí yìí mọ́. arábìnrin pàṣẹ sí i mọ́. kéfì hàn. kéfì hàn. la yóò sumi níyà láwùjọ wàlá àdùn. kódà ọkọ tó gbé sílé ò mọ̀ pé ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn. ọkọ tó gbé sílé ò mọ̀ pé ń tí máa ń ṣe nu ni. ó tún pa á mọ́ fọ́kọ rẹ̀. ó pa á mọ́ fọ́kọ náà. ẹ̀dá kan wà mọ̀ pé máa ń sọ̀rọ̀. ẹ̀dá kan ò mọ̀ mọ̀. wàkánná ti tún sọ lí hamsa. èrò wákàtí márùn-ún rẹ̀ sì ń pé. ó pé o. wàtẹ̀sùmù ṣàrọ̀ ha. yàtọ̀ sáwẹ̀ ramadana àtúmọ̀ gbàwẹ̀ monday àti tuesday. wàtẹ̀sí ní sùfì màkà nílé wàdé. ẹ lọ́lọ́ tóbi jẹ mọ́. gbogbo bí tí wàásí bá wà láyé ni wọ́n máa ń lọ bẹ̀. gbogbo bí tí bí wàásí bá ti wà yóò lọ bẹ̀. níbo ni wàásí wà. ibo. ẹ yóò bọ́ alẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. arábìnrin tí ń pàtà rẹ̀ yìí. ká pàtà rẹ̀ lọ́wọ́ yìí. olófòfò ni. sọ̀rọ̀ ẹni lẹ́yìn ni. sọ̀rọ̀ ẹni lẹ́yìn ni. tí máa wá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀dá kan ò mọ̀. ó pamọ́. ó pamọ́. ọkọlé rẹ̀ ló mọ̀. ọkọlé rẹ̀ ló mọ̀. obìnrin tí bá ti máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àkọ́kọ́ yà fún. wàkánná ti tún sọ lè. torí yóò sọ tiẹ̀ náà fẹ́ lómi. yóò sọ tiẹ̀ náà fẹ́ lómi. kánná ti tún sọ lè hamsa. a máa wá kí wákàtí mara. wàtẹ̀sùmù ṣàrọ̀ ha. a máa gbàwẹ̀. wàtẹ̀jìlẹ̀ sùfì màkà nílé wàdé.
àmọ́ àjòkó àsìtúrílà àmọ́ àjòkó wà sí àmọ́ lọ gbogbo bí wà sí bá wà. fahadara muhadirun fili bila. ẹkú iṣẹ́ ńláńlá mẹ́ta ti ń ṣe. iṣẹ́ ńláńlá mẹ́ta ní í ṣe o. ẹ máa lọ lè gbọ́ wà sí. ẹ máa lọ lè gbọ́ wà sí. olùdí àná ìgbà bẹ̀rẹ̀ òun ló kọ́ ọmọdé ló kọ́ lọ bẹ̀. a máa kírun ó di méjì. a máa gbàwẹ̀ ó di mẹ́ta. wá tẹ́ ti lé sùn. àmọ́ burú ti ṣe yìí ó pa burú yẹn mọ́. ó pa burú náà mọ́ra. báwo bẹ́ẹ̀. fahadara muhadirun fili biladi. ẹni wà sí ńláńlá kan wá wá nílùú wọn ẹni wà sí kan wá ṣe wá sí àgbà kan wá ṣe wá sí. yẹmízùlì nẹ́ẹ̀sì. gbogbo àwọn èèyàn wá ń pé bíbà wà sí náà kún àwọn èèyàn kún bẹ́ẹ̀ bíbà. wájà lásà ti máa ń lé mustami'in. arábìnrin tí sọ̀rọ̀ èèyàn lẹ́yìn yìí òun náà wá jókòó bí wà sí náà òun náà ń gbọ́ wà sí náà. waqala li muhadiru. waqala li muhadiru. ẹni tí ń ṣe wá sí ẹ̀ máa ń bá wà sí rẹ lọ arábìnrin tí sì máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ń bẹ níbi ìbẹ̀ wá sí gẹ́gẹ́ bí wàkọ́lá ni mo rẹ́ wá sí gẹ́gẹ́ bí wá sí yóò lọ gbọ́ wá sí. ìgbà tí wọ́n ṣe wá sí owó ẹ̀dẹ́lẹ̀ tó. waqala li muhadiru. idha kana yawmul qiyamati. ó bá wà sí débi tó bá di ọjọ́ àlìkìyámà. yajma'u Allahu al-mughtabina fi jambi wahidin. gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọlọ́run ni ẹ bá ń kó wọn sẹ́gbẹ́. ẹ bá kó wọn sẹ́gbẹ́ kan. ẹ kó yà alágbájá sẹ́gbẹ́. ẹ kó síbẹ̀. àfọ alágbájá ẹ kó síbẹ̀. ìmáàmù ẹ kó ẹ kó síbẹ̀. ó wà kó wọn sẹ́gbẹ́. wáyú fàtí hùn. ọlọ́wọ́ wa bí wá ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn. wọ́n ní ọlọ́wọ́ àwọn ni o. àwọn ọmọkọ́jú ẹni yóò rí báyìí. àwọn ọmọkọ́ yóò rí báyìí. ọlọ́wọ́ kọ́kọ́ dójú tì wọ́n náà. la ilaha illallah. yóò yẹ̀yẹ́ wọn. Allah. yóò dọ̀tí wọn. Allah. ọlọ́wọ́ rò wọ́n rò fún. wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún wọn. wáyọ̀ àzìbò bí àníwá ìyáda. ọlọ́wọ́ wa ni ẹ máa jẹ wọ́n yà. ẹ máa ti wọ́n náà ẹ kọ́ jẹ wọ́n yà. ẹ kọ́kọ́ jẹ wọ́n yà náà. wọ́n wá jẹ wọ́n yà fa bẹ́ẹ̀. fábùlàdù kúlìhìm náà. ọlọ́wọ́ wa ni ẹsẹ̀ máa wọnú rẹ̀. ẹsẹ̀ máa wọnú náà lọ lẹ́yìn ìyàtẹ̀ bá ti lẹ́yìn ìyàtẹ̀ àti gbogbo ẹni tí máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn. gbogbo ẹni tí bá ti sọ̀rọ̀ yẹn lẹ́yìn. ọlọ́wọ́ padà dojú tì. ọlọ́wọ́ padà dojú tì í. ọlọ́wọ́ padà jẹ yà. ọlọ́wọ́ padà jẹ́ yà. ọlọ́wọ́ padà rọ wọ́n lọ́wọ́ àti. ọlọ́wọ́ padà rọ lọ́wọ́ àti lẹ́nu. àti láhàn. àmín. ààrẹ yẹn sàmì. àmín. wà á máa sà. má jẹ́ abọ́ sínú bínú rẹ o. má jẹ́ abọ́ sínú bínú rẹ o. wà á máa sà kọ́líbà kọ́lù liwá ìzì. wá sí tó wá gbọ́ lẹ́nu àfáàgbà tó wà nù ọ wá sí wá sí. lẹ́mi rẹ bá gbọ́n yìí. ẹ̀mí rẹ gbọ́n. etí ṣe mí làfà yìí sọ yìí. ṣe mí làfà yìí sọ yìí. òun gẹ́gẹ́ ni wá sí yìí ń bá wí. gbọ̀ngàn ni wá sí bá wí. lẹ́mi rẹ bá gbọ́ bẹ́ẹ̀. wàlámà ìsọ̀ràfà liwá ìzù wàlímùsẹ̀mìrúnà. ọba pa àfẹ́ wá sí parí wá sí tán wọ́n kó bẹ́ẹ̀. àwọn tó wá gbọ́ wá sí kẹ́kẹ́ lè kutu bẹ́ẹ̀. tẹ̀bí àti hádì ìlímárì àtù ìfìrà liwá ìzì. arábìnrin tí wá sí bá wí tí máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn yìí ní máa ń tẹ̀lé àfẹ́ wá sí. ní tẹ̀lé lọ. ń tẹ̀lé lọ àfẹ́ ayé àdúgbò òun náà yà mẹ́ ó wá pe àfẹ́ wá sí pé àfẹ́ wá sí. bàbá látà. bàbá láti. ìwọ sọ lẹ́nu rẹ̀ wípé sẹ̀mẹ́yìntú mi nà liwá àzì. mo mọ̀ pé wà sí pèsè lẹ́ẹ̀kan yẹn. an azabi máa yẹ dá bó àká o. pẹ̀lú ìyà tí ó jẹ́ àwọn tí máa ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ̀rù ń bà mí àfa. ẹ̀rù ń bà mí. wà sí tẹ̀sẹ̀ yìí lé. ó lágbára. wà sí yìí lágbára ẹ̀sìn mọ̀ mí rí. èmi náà rí yín rí. èmi náà rí yín rí. ọ̀rọ̀ mi lẹ́ tún yí àfa. wàkàlà liwá ìzì. àṣírí òun lẹ́ tún yí àfa. tàbí wà sí máa ń sọ fún un wípé. kàlámù láì wàhùwà ásídẹ́kùlìkọ̀ ìlú. ọ̀rọ̀ ọlọ́run lèmi sọ fún ọ yẹn ọ̀rọ̀ ọlọ́run sì ní ọba òdodo ní sọ̀rọ̀. ọba òdodo ní tí ó ṣe lórí wo. ìjọ ṣe ló wí wo. ìyá ó jẹ gbogbo ẹni tí ń sọ̀rọ̀ yẹn gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò sí ní sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́. wàká láti kọ́ dífà àlejò kádà. wàkádà. arábìnrin yìí bá kúlẹ̀ pé àfẹ́ ìdákùn ẹgbà mi iṣẹ́ tó ń ṣe nù
iṣẹ́ wo ni o. òun kí òun borí àmúdá sọ̀rọ̀ yẹn òun lẹ́yìn gbàwẹ̀ gan pàápàá. gbogbo sẹ́ẹ̀rẹ̀ lò kódà níjọba ní wàásù wà láyé òun ò débẹ̀ òun lòun kọ́kọ́ débẹ̀. àmọ́ ọ̀rọ̀ ẹ̀yìn yìí òun ò fi ṣeré ọlọ́run ṣàánú òun ni. ẹ ṣàánú òun iṣẹ́ tó ń ṣe gan lọ ṣe gan nu. ọba kúnlẹ̀ ló sọ bẹ́ẹ̀ fáfá wàlí àná túbùtù ila Allahi ta'ala. ó láfa bí mo ti gbọ́ wá sí èmi náà ti túbá inni túbùtù ila Allahi ta'ala. èmi sọ̀rọ̀ yẹn èyí sọ̀rọ̀ yẹn lẹ́yìn mọ́. wọ́n àti jẹ́sẹ̀ yìí lágbàṣẹ́ òun lágbára ṣe. èmi sọ̀rọ̀ yẹn máa lájẹ tó ń bẹ̀rẹ̀ kọ́lá liwa ìlú. àbẹ́ ni wọ́n àti wá ní kò tí ì tán síbẹ̀ o kọ́lá liwa èmi ìlú. wá sí ẹ̀ wá ń sọ wọ́n láyé kí balùwẹ̀ táwọn bàtà mi kì í. tútú bá tọ́ ọlọ́run tún bá yẹ ọlọ́run nígbà o ọlọ́run nígbà. àárín èmi àtẹ́tọ̀ ti sọ pé ọtún bá yẹ ọ̀sọ̀rọ̀ yẹn mọ́ ọlọ́run nígbà o ilà àtẹ̀sẹ̀ àbí ìlànà. àbí kọ́ ló lè bá gbogbo àwọn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn lọ sọ fún wọn lójú wọn. má yóò bá jẹ́ òní bínú ni sí ìdìmọ́lé ẹ máa ń bọ̀ wá. èmi ni mo sọ̀rọ̀ rẹ báyìí báyìí ẹ máa ń bu jẹ́lú sí i. ìyá sùkúrọ̀ ní bínú o ẹni bínú ni o. èmi mo sọ̀rọ̀ rẹ báyìí àwọn síríìtì tẹ máa ń rà wá. lágbájá ọ̀ ní bínú o ẹni bínú ni o. mo lọ́n fẹ́ ṣe wù ni o wọ́n sàtẹ́ rà wá. lágbájá ọ̀ ní bínú o ẹni bínú ni o. lọ́n ṣe báyìí ni o lọ́n ṣe báyìí. ọwọ́ awú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ojú rẹ tó di ní oní tí mo wí lẹ́yìn rẹ rèé. èmi mo sọ bẹ́ẹ̀ àbá yẹn ní tọ́lọ́wọ́ máa forí jì ọ́ ọlọ́lẹ̀ bá gbogbo ẹ̀ tó ti sọ̀rọ̀ rọ̀ lẹ́yìn. wọ́n sẹ́kìtìrì ìrìndà. tó o bá ti dọ́dọ̀ wọn tó o sọ tó o fẹ́nu rẹ sọ tó bá ti forí jì ọ́. wà ìyájí fìrù lákì kọ́dígà fàrọ̀ ọ̀làwọ̀ zùnú bàdé. tó o bá ti dọ́dọ̀ wọn náà yìí láwọn forí jì ọ́ ọlọ́run ti forí jì ọ́. ọ̀rọ̀ èmi àti ẹ̀kọ́. ọ̀rọ̀ ọ̀tẹ̀ kódà kò kan ọlọ́run ní ọ̀rọ̀ ẹ̀yìn fi lágbára jù ẹni tó bá sọ̀rọ̀ rẹ̀ àbí tó bá lọ lè bà. àfi tó bá lọ lè bá. ọlọ́run kì í forí ẹ̀ jìyàn. ọlọ́run forí ẹ̀ jìyàn. ọlọ́run lè bá ẹni tó sọ̀rọ̀ rẹ̀ pé mi mo sọ̀rọ̀ rẹ̀ ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó lọ lè bá pé n tó tó sọ rẹ̀. forí jìyàn ọlọ́run forí jìyàn. tó bá ti forí wà jìyàn ọlọ́run ilà forí jìyàn. wà á ti mi àṣìhàbì náà. àbáwọ̀ tó sọ̀rọ̀ wọn lẹ́yìn tó bá ti forí jìyàn ọmọ náà ni ọ́ ọ̀wọ̀ náà ọlọ́run ẹni tó bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ò bá forí jìyàn ọ wà nínú ọmọ náà. wẹ́rẹ́wẹ́rẹ́ wà lámùtàlámì ilà máa ń tẹ̀sí àbò. arábìnrin yìí wá sọ fún mi wá sí pé ṣé bí a ti wá forí jì yìí ọlọ́run forí jì wá. àbá lọ́lọ́run forí jì yìí. wà lámùtàlámì àbí kẹ́ ẹ lọ lè bá wọn tẹ sọ̀rọ̀ wọn lẹ́yìn. ilé ìwọ̀kan. lárábìnrin yóò bá mọ tó lè ṣe máa. wà lámùtàlámì ilà máa ń tẹ̀sí àbò. kò mọ bí tó fẹ́ ṣe máa kò mọ bí ó lè lọ. ìyẹn mélòó lálọ́ lè bá. èèyàn mélòó la fẹ́ lọ bá. adúlé èèyàn tá a sọ̀rọ̀ wọn lẹ́yìn. èèyàn mélòó lálẹ́ lọ́bẹ̀. èèyàn mélòó. kò bá mọ tó lè ṣe o. wà tẹ́bùkì bùkà ṣẹ̀díyà. níwájú ọgọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣubú. Kabuki buka ṣẹ̀dídá. Buka ṣẹ̀dídá. àbẹ̀ wá sílẹ̀ fún yóò lè ràn lọ lè bá wọn ni. àwọn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn. Buka ṣẹ̀dídá. ọmọ àṣàgbà àwọn pẹ̀lú. ìyànà lè bá ọ̀rọ̀ ẹkú wọlé lẹ́yìn. Buka ṣẹ̀dídá. èmi ló ń tẹ̀mí o. níṣẹ́ àbẹ̀ wá sí báyìí ṣe padà ní máa ń pín. Wà má dátì fi tọ́rí ìhà. yí ojú padà kó máa padà sọ́nà ilé rẹ̀. Máa. sunkún yẹn ó sì kú síbẹ̀. Má dátì fi tọ́rí ìhà. nítorí kí ó sunkún ó sì kú sójú ó sì kú sójú ọ̀nà. lèmi àti ẹ ń yọ̀ lórí ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. là ń yọ lórí ẹ̀. lèmi àti ẹ là ń sọ̀rọ̀ yẹn láì dá lójoojúmọ́. àwọn kan ni wọ́n gbọ́ wá sílẹ̀ mi wọ́n pè yìí wọ́n sì sunkún. wọ́n sunkún kú. Má dátì fi tọ́rí ìhà. ojú ọ̀nà yẹn náà ló kú sí kò padà sílé. Wàrísálà Allahu Jìbìrìlà. ọba mi ọba àlekè ọlẹ́ni ọlọ́run. Allahu akbar. Allahu Jìbìrìlà. àdìsí kan bẹ́ẹ̀ tá a máa ń ké pé àlè àmàlù níyà. Ali amalu bi niyati. àmàlù. Innamal a'malu bi niyati. gbogbo sẹ́ńtà ṣe yìí àníyàn ọlọ́run fẹ́ wo. àníyàn ni. ẹlòmíràn lọ lè kírun torí èèyàn kò kí n torí ọlọ́run. rárá.
aláyé yìí ti débi sí yóò kàn máa bínú ní kí àjẹjẹ lọ lè kí o. ìyá lọ kí òun bẹ́ẹ̀. ọlọ́run ò ní gbà o. ọlọ́run ò ní gbà á. ìyẹn lè máa kí o tí ò ní kú sójú ọ̀nà àrùn o. ayélujára. ní ẹ̀mí wa yìí ló dá tẹ́lẹ̀ gbogbo ń dáhùn sí ń ta gbangba yẹn skáàmù ni ẹ̀mí gẹ́gẹ́ ló ti pàtàkì jù. máa ti wọ́n sọ̀rọ̀ àtúntà aborí ta abóra yìí nísìnyí sẹ́wọ̀n kó torí ẹlòmíì tún máa ń sin kẹ̀mí lẹ̀ fún ẹni tí ò yẹ. ìyẹn gẹ́gẹ́ ló léwu. ó léwu. ẹ̀mí gẹ́gẹ́ lọ́lọ́run fẹ́ bá lò. ẹ wọ arábìnrin tí ń sọ fún tí ń ṣe gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. ó wá gbọ́ wá sí ẹ̀rọ ọlọ́run wá gbà ó wá sunkún ó sì kú sójú ọ̀nà. pé ìyá tí ó di àwọn tí máa ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn rẹ̀. ẹ wá wọ lọ́wọ́. wàrísálà Allahu Jibrila. níbi tó kú sí ọlọ́pàá rẹ̀ lẹ́sìn màláíkà Jibrila pé. àwọn yẹgi tá a sì là á. àwọn yẹgi sì là á. ìwọ ni ọba ń wẹ̀. wàyẹ̀ bí fàdà. ọlọ́run bíbí sọ pé kí màláíkà Jibrila wá wẹ̀yẹ̀. olókòwò ni wá. ó dolórí rẹ nù. ẹtí sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọlọ́run wá sẹ́yìn ní pé wọ́n Jibril là bá ń wẹ̀. lọ́ba ń wẹ̀. wàyẹ̀ bí fàdà. ìwọ sì ni ọba ń sìn. kọ́dí kọ̀bílì ìjọta ó bàdá. ó ti ní bẹ́ẹ̀rù èmi ọlọ́run nígbà ya rẹ̀ nígbà tó ti gbọ́rọ̀ ọlọ́run dáadáa. ló ti gbọ́rọ̀ ọlọ́run. bí wọ́n ṣe pọ̀ táyì ní sọ́ọ́ àwọn ṣé wọ́n sọ mí lọ́sẹ̀ tí ń bọ̀. èyí tá a ti sọ kò tí ì ṣiṣẹ́ lára rẹ̀. ṣiṣẹ́ lára rẹ̀. ẹlòmíràn alájí wa yẹ ẹsẹ lọ́yìn tó lọ́wọ́ mọ̀ gbádùn rẹ̀ ọgbádùn rẹ̀ àbọ̀ bẹ̀rù ọlọ́run bẹ̀. kọ́dí kọ̀bílì tùtà ó bàdá. wọ́n àti dáa ṣe ní túnṣe tó lọ gbogbo yẹn lọ́sọ̀ fún àwọn gbádùn rẹ̀ lágbẹ̀dẹ ìbẹ̀rù ọlọ́run bẹ̀rù ẹ̀ kán wò. wọ́n àṣì tó bá dùn fún dúdú rẹ̀ lẹ̀ wọ́n mú bẹ̀rù ọlọ́run ti ń bẹ láàrin ibẹ̀. kọ̀bílì tùtà ó bàdá. ti bẹ̀rù mi mo gba àforíjì tó béèrè mo ti gbà. kútúbà rẹ̀ àti buwọlé àṣẹ àforíjì. ẹ wo omi tó padà kú sí ẹ wo gbẹ̀yìn rẹ̀ ti rí. ẹ wo gbẹ̀yìn rẹ̀ ti rí. ṣé àgbàgbẹ́ ni àkọ́kọ́ nu ẹ̀kọ́ mẹ́ta mẹ́mẹ́. ẹ̀kọ́ mẹ́ta ní bẹ́ẹ̀. iṣẹ́ ẹbú tí ń ṣe kò hàn. iṣẹ́ ẹbú tí ń ṣe kò hàn sáyé. iṣẹ́ rere ló hàn. iṣẹ́ rere ló hàn. iṣẹ́ rere wọn lọ́wọ́ sí nígbà. iṣẹ́ rere tí ń ṣe wọn lọ́wọ́ nígbà o. nígbà tọ́rọ̀ lọ́wọ́ wá débi iṣẹ́ ẹbú tí ń ṣe kọ̀rọ̀ ó wá bẹ̀rù Ọlọ́run. nígbà tó rẹni tí ó sọ̀rọ̀ Ọlọ́run fún pé tó ń ṣe yìí fi kálẹ̀ kò dáa. ó bẹ̀rù Ọlọ́run. ọ̀rọ̀ yẹn náà lọ́lọ́run fi wá bá a lò lọ́wọ́ gbẹ̀yìn pé èmi gan ni mójútó kù rẹ̀. èmi gan ni mójútó kù rẹ̀ ìníjó rẹ̀. ẹlòmíì bẹ ẹ máa ní pé ṣé wù ní àbá ni àwọn èèyàn ni ó sin Ọlọ́run ò ní sí. àwọn èèyàn ni ó sin Ọlọ́run ò ní sí. èrò pọ̀ bí òkú ẹ̀ bíbà. ó jẹ́ ni ó lọ bíbà. àwọn èèyàn náà wá sí Ọlọ́run ò dé bẹ́ẹ̀. Ọlọ́run ò dé bẹ́ẹ̀ ó tún padà jà ń bẹ̀ náà. màláíkà ò ní dé bẹ́ẹ̀. ò ní dé bẹ́ẹ̀ o. Àní Muhammad sallallahu alaihi wasallam. Àní Muhammad kú. Ọlọ́run ló kọ́kọ́ kírun sílá náà. Ọlọ́run ló kọ́kọ́ kírun sáà nẹ́bì lára. Màláíkà náà ṣe ọ̀sán. Màláíkà náà tẹ̀lé. ẹnì kan ò sí wọn. ẹnì kan ò rí wọn. àjẹpẹ́ kọ́lọ́hún ó kírun sí yẹn la kó fẹ́ràn yẹn dájú kéèyàn ó fẹ́ràn yẹn lọ. dáadáa ayé lára. èrò máa kọ́ bí òkú lágbájá kọ́lọ́hún ò débẹ̀ tá nẹ́bí ò débẹ̀. irọ́ lásán. àwọn orí ẹni tó yẹ kọ́lọ́hún débẹ̀ màláíkà Jibril débẹ̀ àwọn tán sí òótọ́ nǹkan. àwọn tó sí òótọ́ àwọn tó sí òkú bàbọ̀ rẹ̀ òkú bàbọ̀ eléyìí. foríjì wá Olúwa o. Àṣẹ tí a mọ̀ tó kéré, àṣẹ tá a mọ̀ tó rí, ẹ̀ṣẹ̀ bá òkè lọ́dọ̀ àlọ́. Oríjì wà lọ́rùn àtúnyẹ, oríjì wà lọ́rùn àtúbà, oríjì wà lọ́rùn àtúbà.
ẹja jìnnà sí o. bẹ́ẹ̀ kí olùbá lọ lórí ìyàwó.